tó ẹ káàárọ̀ o, ẹ mà káàsán, ọ̀ọ̀dẹ̀ ò dùn bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ jẹ́ ká máa jó o, ká máa yọ̀ nítorí wípé Ọlọ́run ti ṣe ohun ayọ̀ fún wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ṣe ohun ayọ̀ fún wa nítorí ohun tá a ti ń retí tipẹ́tipẹ́ ó mà ti padà bọ́ sí o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn orílẹ̀-èdè US wọ́n ti ṣe ribiribi méje yàyà mẹ́fà. Wọ́n ti rán àwọn special force láti wọ ilẹ̀ Nàìjíríà o nítorí àwọn Fúlàní agbésùmọ̀mí, nítorí wípé ìṣọwọ́ bí wọ́n ṣe pa àwọn Kristẹni, wọ́n ní ẹ wò ó kọjá tí wọ́n lè mú mọ́ra. Bẹ́ẹ̀ ṣe wá rí wípé Ọlọ́run ti ń ṣe ohun ayọ̀ fún wa débi wípé ìdùnnú ńlá ni fún gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá. Bákan náà mo ní kí n sáré já yín sí ni o, kí n tó lọ mo ní ń já yín sí nítorí ìgbésẹ̀ ńlá kan ó ti ń ṣẹlẹ̀ báyìí débi pé a ní láti kíyèsí ara, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá. A ní láti kíyèsí ara o nítorí gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ báyìí ó gba ìkíyèsára. Ǹjẹ́ ẹ mọ̀ pé bá a ṣe ń yọ́ só bẹ́ẹ̀ náà là ń yọ́ gbọ́, tó túmọ̀ sí wípé àwọn agbésùmọ̀mí, àwọn afẹ̀míṣòfò, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n mà tún ti ṣe bábánbárí o débi pé agbésùmọ̀mí wọ́n ti ṣe ìpàdé láàrin ara wọn. Wọ́n ti ṣe ìpàdé láàrin ara wọn látàrí wípé wọ́n rí wípé Yorùbá ti múra wọn gan sílẹ̀. Wọ́n rí pé àwọn Yorùbá wọ́n ti gbáradì fún àwọn. Wọ́n wá tún wá rí wípé àti mú Yorùbá jí wọn gbé yóò fẹ́ nira díẹ̀. Ìdí nìyí o tágbésùmọ̀mí wá fẹ́ fi upgrade, torí wọ́n ti upgrade báyìí. Àkíyèsí ńlá ni. Bóyá lẹ mọ̀ pé wọ́n ní àwọn gbà pé ó ṣeé ṣe kí ìbọn kó má ràn wá, ó ṣeé ṣe kádàá kó má ràn wá débi pé ó wá tún ṣeé ṣe kí kóńdó àbí paná wọn kó má ràn ọmọ Yorùbá. Fún ìdí èyí, ẹni tó bá tètè ní ọ̀nà ojútùú ni pé kẹ́ ẹ lọ tètè máa ra anti-chemical nose mask, tó túmọ̀ sí wípé anti-chemical nose mask ó ṣe kókó o nítorí wípé àwọn agbésùnmọ̀mí ti gbọ̀nà mìíràn yọ. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fleeti, wọ́n ní àwọn á bẹ̀rẹ̀ sí ní fi kẹ́míkà mú wa nítorí wípé wọ́n rí pé ó ṣeé ṣe kí iṣẹ́ wà lára tàbí kẹ́ ẹ ti di oògùn síra ara. Ìdí nìyí tó fi wá fẹ́ máa lo kẹ́míkà o láti máa fi mú àwa ọmọ Yorùbá, láti fẹ́ máa fi jí wa gbé. Fún ìdí èyí, tó o bá ṣe ní tiẹ̀ fọ́mọ, fún ìyá, fún bàbá, nítorí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ tí àwọn agbésùmọ̀mí tí wọ́n tún fẹ́ máa gbèrè o. Ìgbésẹ̀ tí wọ́n tún fẹ́ máa gbèrè láti fi lè rí pé àwọn jí ọmọ Yorùbá gbé. Bẹ́ẹ̀ Ọlọ́run yóò kó wa yọ o. Ṣé wá rí pé ó ń bọ̀ àmọ́ ládẹ́dẹ́. Ṣé wá rí o, ara nǹkan tí ọmọ Adéyẹmọ pariwo rèé, ara nǹkan tó lóye Sunday Igboho sọ rèé pé àníṣe ẹ tètè fún wa lómìnira kó tó di pé ó kọjá báyìí. Nísìnyí ṣé kò ti wá kọjá ń tá a lérò, ó ti kọjá kan tí ìjọba lè dààmú lọ. Ìdí nìyí tá a fi ń pariwo pé ìpínyà nìkan ni ojútùú sórílẹ̀-èdè Nàìjíríà yìí, nítorí òmìnira ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Torí ẹ̀ la ṣe ń pariwo pé Yorùbá nation la fẹ́, no retreat, no surrender. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, àwọn aráabí wọn ò dáwọ́ ìpànìyàn dúró. Bẹ́ẹ̀ ni wọn ò dáwọ́ ìpànìyàn dúró. Ẹ wò ó, ìdí tá a fi ń pariwo nìyẹn pé ẹ̀jẹ̀ á bọ́, òmìnira wa ló ṣe kókó. Ẹ tètè ṣe àkíyèsí fún gbogbo
information tá a pàṣẹ sí yín nítorí pé ọ̀nà tí àwọn agbésùnmọ̀mí ti fẹ́ máa lò rèé o láti fi lè rí i pé àwọn mú ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi nítorí wípé pẹ̀lú gbogbo eléyìí ọ̀nà sí òmìnira ilẹ̀ Yorùbá òun nìkan ni ojútùú sí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà yìí nítorí tóníkálukú bá lọ ìyẹn ló máa lè fa òmìnira o bẹ́ẹ̀ tóníkálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni yóò lè fa òmìnira. Bákan náà bàbá wa olóyè Sunday Igboho Òòṣà pẹ̀lú bàbá wa Professor Banji Akintoye àwọn nìkan la mọ̀ gẹ́gẹ́ bí aṣojú o bẹ́ẹ̀ ni àwọn nìkan la mọ̀ gẹ́gẹ́ bí aṣojú tó jẹ́ wípé àwọn ni Yorùbá fẹ́ bẹ́ẹ̀ ni àwọn sì ni Yorùbá nífẹ̀ẹ́ sí nítorí wípé a ti gbà àbí ká sọ pé a ti mọ̀ pé kò sí kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí torí náà la ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ pé bàbá Tinubu ẹ bá wa pín orílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho Òòṣà bàbá ẹ bá wa pín orílẹ̀‐èdè kó ní kálukú lè lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Esther ó ní bàbá wa olóyè Sunday Igboho Òòṣà àti bàbá Professor Banji Akintoye nìkan ni aṣojú o tí ọmọ Yorùbá mọ̀ bẹ́ẹ̀ ni òun nìkan láṣojú tí gbogbo wa fọkàn tán. Bákan náà bàbá Professor Banji Akintoye àti olóyè Sunday Igboho Òòṣà òun nìkan la mọ̀ ẹ má jẹ́ kí àwọn kan péra wọn jáde kó wa máa sọ pé àwa la rán wọn láyé àwa kọ́ la rán wọn bẹ́ẹ̀ ẹ má dẹ̀ já parọ́ tanra wa. Ìpínyà nìkan ni ojútùú sí gbogbo rògbòdìyàn àti wàhálà tí àwọn agbésùmọ̀mí àtàwọn afẹ̀míṣòfò tí wọ́n fi ẹ̀mí aláìṣẹ̀ ṣòfò yìí ìpínyà nìkan ni ojútùú sí o. Bẹ́ẹ̀ ẹ gbọ́ wọ́n ní olóyè Sunday Igboho Òòṣà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé eléyìí ò kì í ṣe adàlúrú bẹ́ẹ̀ ni ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni. Bákan náà bàbá wa Professor Banji Akintoye náà wọ́n ń ṣe adàlúrú nítorí wípé ìfẹ́ àwa ọmọ Yorùbá òun ló mú wọn lọ́kàn. Ẹ wo bẹ́ẹ̀ la ṣe ń gbà á ládùúrà wípé nílẹ̀ kóòtù òjíire o alálẹ̀lẹ̀ Yorùbá kò ní gbà fún gbogbo àwọn tó fẹ́ ṣe ojú àwọn alágbára wa kodò nítorí pé wọ́n mọ̀ ṣe ni ṣùgbọ́n òfò ọjọ́ kejì ọjà ni yóò mọ̀ já sí. Bẹ́ẹ̀ ni nítorí Ọlọ́run kì í ṣọba ìkà ó ń gbọ́ ìgbé wa tó ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ a ó máa fèyí ṣe ìdágbére o ẹ like àjò lè jù títí kónílé má relé ẹ subscribe la fi ń sọ fún yín wípé ẹ share ẹ jẹ́ kó lọ káàkiri wípé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ ó dàbọ̀.